oníṣẹ́ ọba ni mò ń jẹ́, agbèfọ́ba ni mo jẹ́, oníṣẹ́ ọba ni mò ń jẹ́, agbèfọ́ba ni mo jẹ́. Àgùnlá wọn, àgùntẹ̀tẹ̀ wọn, àgùnlá wọn, àgùntẹ̀tẹ̀ wọn. Tẹ́lẹ̀ gan ló ṣòro, ìgbà kan ò gbọ́ ṣùtì. Mo ní tẹ́lẹ̀ gan ló ṣòro, fòǹtẹ̀rì ni ẹ wí. Tẹ́lẹ̀ gan ló ṣòro, fòǹtẹ̀rì ni ẹ sọ. Line up! Kí ló dé tẹ̀ ń sáré? Ọlẹ́ ń ṣe délé náà. Mo fẹ́ wọlé epo sí ìgbà ẹni náà. Ìbẹ́yìn náà ṣáà ìpínlẹ̀ epo ni mo wà tẹ́tí wá bá mi. Mo fẹ́ bọ́ọ̀lẹ̀ gan. Tí ilé epo bá wà ń bí, tí ọ́fíìsà bá ń dáyàn dúró, èèyàn ní láti dúró. Ọlẹ́ ń ṣe báyìí náà. Túlì ẹ̀ ń dá mi dúró, mo dẹ̀ pé mọ́tò pọ̀ lẹ́yìn mi ò rò pé ilé kó àìbá tó wọ́n tún ṣiṣẹ́ ń sìn. Mo dẹ̀ pé tí n bá wọlé kí n bẹ̀sẹ̀ wá bá yín kí n pọ̀ yín lé kí ẹ tún fẹ́ àpúrọ̀wé àwọ̀ Nàìjíríà. Ó ti tó. Kí ló dé tẹ̀ ń sá eré? Kí ló dé tẹ̀ ń sá eré gangan? Kí ló ṣẹlẹ̀? Èmi ló mo sá 40% mo ń sá mi físà kọ̀kọ̀. 40 fún express ẹ sá eré 40 ní express. Tẹ́lẹ̀ mọ̀ pé àwọn ọmọ kékeré àwọn oríṣiríṣi spirit ló ń kọjá. Ẹ mọyì àwọn ẹ̀mí tó ń gbà ní ẹ̀gbẹ́ títì tó ń lọ tó ń bọ̀. Tẹ́ bá lọ kọlu ẹ̀mí ẹlẹ́mìí ńkọ́, àmọ́ pọ́n ti sanwó fún ìjọba ni. Kí ló ń pa yín lẹ́rìn? Ọ́fíìsà ìfọ́nìṣà spirit again. Àbọ̀ abá nìyẹn. Dájúdájú mọ́tò yín run kókè. Torí ẹ̀ lẹ ṣe ń sá eré àbí? Ògbẹ́rù òfin ẹ̀lì wáyé mọ́tò ìwò náà. Ẹ gbé kókè dání. Ọ́fíìsà èyí kan fa kókè. Mi ò fa kókè. Báyìí lè mọ́tò orí kókè. Mo kàn ń gbóòórùn ẹ̀ ní bí ẹ̀wà. That means ẹ̀yin náà fa kókè nìyẹn. Mi ò fa kókè. Àti pé kí ló mú yín sáré? Ta lẹ gbé? Tanu nítàn. Very important personnel ni mo gbé. Ìwọ̀n máa dúdú lé ojú títí ẹni just like that. Important máa fọ́ gíláàsì ẹ̀yà. Fọ́ gíláàsì mi o. Ẹ jẹ́ kí n ro nítàn. Ó yẹ wà lẹ́yìn bẹ́ẹ̀. Madam, how are you? Bọ́lẹ̀, kó bọ́lẹ̀. Bọ́lẹ̀ kí. Guy, you go. Ẹ jẹ́ kí n lọ tí mo ń lọ. Kí ló dé? Ẹ burú ṣá. Kí ni mo tún ṣe? Ó mú sọ wípé ẹ gbóhùn bọ̀ láti ọ̀nà jíjìn lọ́hùn. Òun ti sọ fún yín pé ẹ má sáré o, ẹ má sáré o, ẹ wá ń sáré ẹ lágídí gan o. Ìwọ sọ fún ọ pé mò ń sáré, ṣèbájọ́ ń gbádùn ẹ ni. Anyway, ẹ fi sílẹ̀. Èmi àti ẹ ti àtijọ́ sẹ́tù ẹ̀. Ẹ ti sẹ́tù. Fóònù mi ti wà lọ́wọ́ ẹ̀. Ok. Àtijọ́ ń sọ̀rọ̀. Ok. Ẹ ló ní máa fún yín sìn. Ẹ̀yẹn ní sùúrù mi nídìí owó yín, owó tiẹ̀ ni mo ní. Tẹ bá ti repo tán sí. Ọ́fíìsà ní àwọn ti fẹ́ ní fún ṣé bẹ́ẹ̀ ni? Ok, sorry. Ẹ lọ repo yín. Ok, jẹ́ kí n Wọ́n bá yọ fún ẹ. Ok. Come. Ẹ wọ́n gbọ́dọ̀ sáré o. Mi ò sáré mọ́. Yes, sir. Guy, you go. Agbèfọ́ba ni mo jẹ́, àgùnlá wọn, àgùntẹ̀tẹ̀ wọn, àgùnlá wọn. Wọ́n rí ipò kí n gba fóònù mi kalẹ̀ máa tẹ́sí lókù. Fi ìṣiṣẹ́ ọlọ́pàá lé mi mọ́, mo ti ń lọlé. Ẹ dúró fóònù mi wà lọ́wọ́ ẹ̀. Ẹ lé mi mú tì. Ní sùúrù báwo. Jésù, mọ́tò tó ń lọ 419 ló máa jẹ́ o. Owó gbówó mi lọ, wọ́n tún gbé fóònù mi lọ, mo tún gé ní ara mi. Gbogbo ẹyin mọ́tò tẹ bá kọjá ẹ ti kú ẹ ti dáràn. Tí bá ti dá dúró báyìí, máa gba táyà yín, máa gba síárì yín, máa tún gba drive license yín lọ pẹ̀lú. Ẹ ti ṣorí àgbo orí kúlẹ̀ máa ṣe léde o. Àmọ́ iye epo tó rà ń sìn kí ọlọ́ba ilé epo kó gba díẹ̀ nù ẹ̀. Wo gbogbo ẹyin mọ́tò, wàhálà ti wà.